Jesus. Jesus. Five years of madness. Àjàkúrú àìmọ̀lẹ́ bó o wá lára ara ó yá ìbẹ́pọ̀ ti ń wọlé ewé ń jáde ara ò ṣe ní yá. Let's watch this video. Àjàkúrú. Awo. Ibi lọ wà. Àjàkúrú. Ilẹ̀. Ibo ló wá rí kí ló ṣe ọ̀rọ̀ tó bá wọn sí ọ̀rọ̀ wá di ogun tó wá wó kalẹ̀ báyìí. Àwọn bá ń dúpẹ́. Dáa kéèyàn ọjọ́ ọkùnrin dé. Tíranlẹ̀ dìde ìjòkó díẹ̀. Ẹ ń gbé ọ dìde ìjòkó. Ìyẹn ló gbé mo lé. Ọkọ̀ kan gan. Sílẹ̀ dìde à. Ọ̀ lè sùn báyìí bí ó bá rẹ̀ yàn àbí ìgbà bá ń ṣèyàn. Bọ́ ọ̀nà. Ìpẹ̀lẹ́ ìgbé ọ̀ní ìmọ̀dá tí wọ́n bẹ̀ ní bó ló à ń wọ́ bí arọ yìí. Pẹ̀lẹ́ èyí ti yẹ. Nípa sọ irọ́ ọ̀hà báyìí. Pẹ̀lẹ́ kó ló gbọ̀já lọ́rùn rẹ̀. Pẹ̀lẹ́. Sọrí. Téèyàn bá jọ́kùnrin. Ikú àdàdà báyìí ni ọba pààyàn. Àwọn burúkú. Àwọn adigunjalè ni. Wọ́n kọjú mi ni o. Ìgbà tí wọ́n kó wá kì í sàwọn àbẹ̀ Nàìjíríà yìí. Mi ò rò pé ìbànú mi. Mo wo fífi bá owó kíní fíìmù ẹ̀fáńdà kan báyìí tó sí. Kíní ìbọn rẹ̀ tí bẹ̀rẹ̀ báyìí o. Irú rẹ̀ ni wọ́n kó wá bá mú. Ọ̀pá mi ò dànù. Ọ̀pá yìí. Wọ́n bá ń dúpọ́ lọ́wọ́ ọ̀pá yìí o. Irọ́ ni. Ọ̀pá mi pẹ̀lú gbogbo méje rẹ̀. Kí ló dúró? Tí wàhálà bẹ̀rẹ̀ fún ìdíje rẹ̀. Wọ́n bá yí lọ, tó bá pọ̀ ní ìláyà báyìí. Wọ́n wá pàdé lẹ́yìn wa lọ gbẹ̀bí lọ́rẹ̀ yìí. Wait. Wọ́n wá dìde. Dídí ń gbọ́dọ̀ bẹ́ẹ̀. Ọ̀pá yìí ń dúró. Wọ́n bá yí lọ, tó lè wọ́n lè rí i. Torí àwọn méjì tó jù mí. Àtọ́gbà ni wọ́n pàdé lẹ́yìn rẹ̀ láì tó pàdé lẹ́yìn rẹ̀. Yóò ti gbà Àjàkúrú. Yóò ti gbà. Àjàkúrú. Èyí pa ọkú yẹnyẹn. Èyí pa ọkú yẹnyẹn. Ọ̀rọ̀ pé mo pa ọ́ sánkọ́. Àwọn gbẹgbẹ lọ́wọ́ pa mí o. Àjàkúrú bí tí ò ní ìdíyà rẹ̀ padà. Níwọ̀n tó ṣe wípé ìyá alágbo tí ń bẹ ní Johnson ló lọ kó sọ́wọ́ àwọn gbọ́mọgbọ́mọ ni. Wọ́n gbà ọ́ gbẹ, wọ́n ti gbogbo ọ̀wá dé bí kí n wá sí ọ gẹ́gẹ́ bí ẹni tó rẹ̀. Tí mo sì bọ́ mú nǹkan wá pé tó àmọ́ bóyá ó rí nǹkan jẹ àbọ̀ rí nǹkan jẹ ọ̀tún ti gbérọ́ kalẹ̀ lẹ̀. Ìwọ pàdé àwọn adigunjalè. Ọ̀pá rẹ̀ ni ọ̀pá eléyìí Àjàkúrú. Ọ̀pá yìí. Mélòó lọ̀pá eléyìí? Bó bá dìde dúró gan mélòó ni? Kí ni mo ṣe ọtọ̀ lè sùwà rẹ̀ lẹ̀? Ṣé o rò pé nǹkan tó ṣẹlẹ̀ ni? Níwọ̀n tó pé wọ́n gbàgbé wọ́n nà ọ̀nà fúnà wọ́n lọ rí nǹkan tó ṣe orí ọ̀kadà náà dáyà rẹ̀ dé ọ̀nà wọ́ ọ délé ni. Jesus. Bọ́ọ̀ ti ṣe gọ̀gọ̀rọ̀ tó tọ̀ sí náà ṣe ọ̀rọ̀ ojútùú ara rẹ̀ ọ̀tún wá dé ọ̀tún parọ́. Ṣérò lọ fẹ́ ra wọlé. Ṣé ìwọ mọ̀ bí kẹ́ ti gbé ọkọ̀ já ni ìwọ tó ṣe wípé ní gbogbo ojú títì wọ́n dáyà rẹ̀ lórí ọ̀kadà tó ṣe lébi. Ṣé ìwà mọ̀ ni? Àwọn ọmọ tí wọ́n náà wà náà yìí gan wọ́n ní àwọn ọmọ wọn ètò àwọn ọmọ tí wọ́n ṣe gbìyànjú. Wọ́n náà fi ọ̀hún fi kú fẹ́. Àrí nǹkan kan ti sọ sáà ń jẹun. Ṣé lóòótọ́? Bó làwọn àti ìlànà ìlú náà ti ní ìrìn lásán. Torí mi wò pé wọn ò rí ọ. Mo ti bọ̀ ra àǹtí ọ lè jẹ wá. Èmi wò pé wọn ò rí ọ. Bọ́ọ̀ á ti wá sí. Bí kìíní àyè lọ lè kí àìsánwọ́ lọ lè kí aláàárẹ̀. Ẹ̀kọ́ nu tọ́ lépo ní. Tọ́ lépo ní. Òkèèpo sí lórí ọgbẹ́ mi. Ló lọ tìrín lẹ́nu ọjẹ́. Lè jẹ́ kí. Ìjọba ṣàjẹ́ bó ti dé ìlú lọ́ba jẹ nísìnyí déédéé. Ó tún di ìrọ̀lẹ́ ọjà yòókù. Mo fẹ́ lọ
tí ọ̀dọ̀ ìyá ti ń ta ewé ọmọ ní ìsàlẹ̀ mẹ́rin bẹ́ẹ̀ ra nǹkan lọ́dọ̀ rẹ̀ pẹ̀lẹ́. lẹ́yìn náà mo wá wù ọ́ yìí. pẹ̀lẹ́ ń bọ̀ ń sìn tún wá wù ọ́ bí ìlé wá lónìí wọ́n rí mi lọ́la yọ̀rọ̀ mi yọ. pẹ̀lẹ́ yẹ bí ìtẹ̀ wá mu yóò bá mi yé. rẹ́rà bí mo gbàgbé rẹ̀ yìí London yóò bá mi yé. ń bà mí sìn. Jesus. Jesus. Five years of madness. Ajakuru. Àìmọ̀lẹ́ bó o wá lára. Ara ó yá. Ìbẹ́pọ̀ ti ń wọlé ewé ń jáde. Ara ò ṣe ní yá.